Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn òdì níbi tí wàá tuntun wo fídíò mi lẹ́nìí. Orúkọ mi ò yí padà. Oma TV, ọkọ pè mí ní Prince Owólabí ọmọ Aládéníkà. Thank you very much for watching my video. Lórí ọ̀rọ̀ tá à ṣì ń bábọ̀ náà ni. Lórí ọ̀rọ̀ tá à ń bábọ̀ náà là ń bára wa sọ. Mo kí gbogbo ẹ̀yin òbí tó bímọ. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lẹ́nìí. Mo fẹ́ sọ̀rọ̀ lórí àwa òbí ni. Àwa òbí tí a bímọ sílé ayé lénìí tá fẹ́ kọ́mọ wa yanjú kó ṣoríire. Kí ni àwọn nǹkan tí a gbé àsòbí láti fi kọ́ àwọn ọmọ yẹn láti lè níláárí nílé ọjọ́ iwájú? Kí ni support wa fáwọn òbí? Mo rí wípé nílẹ̀ àwa èèyàn dúdú lénìí nǹkan tó pọ̀ jù tá fi ń kọ́ ọmọ lágbàáyé lénìí ni ọ̀rọ̀ ẹ̀sìn. Máa wá lọ sí ṣọ́ọ̀ṣì o, wá lọ sí mọ́ṣáláṣí o, irọ́ o, mi lè ṣe kí n má sin Ọlọ́run o. Gbogbo nǹkan tá a gbé síwájú àwọn ọmọ wa nìyẹn. Ṣé kíní yìí, ṣé ọ̀rọ̀ ẹ̀sìn yìí, ṣé ó mú ìlọsíwájú wá bá wa ní ilẹ̀ Áfíríkà? Kò mú ìlọsíwájú kankan wá bá wa nílẹ̀ Áfíríkà. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Burkina Faso President Traoré tí Elédùmarè bá wa yí lọ́kàn padà láti jẹ́ kó mọ̀ wípé àsìkò ti tó fáwọn Áfíríkà ká yí ìròrí wa padà nípa nǹkan tí àwọn amúnisìn wa fi mú wa sìn lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹgbẹ́ tán náà fẹ́ wá kọ́ mọ́ṣáláṣí fún. Ṣé mọ́ṣáláṣí fún tọ́sí wá kọ́ fún yẹn, ṣé fún wa kọ́ fún lọ́fẹ̀ẹ́ ni? Àwọn Àràbù mọ̀ nǹkan tó ń ṣe. Wọ́n mọ̀ pé tó máa gbé mọ́ṣáláṣí sí ìlú ẹ̀, àwọn tó máa wá sí Hajj máa pọ̀. Wọ́n máa fi túlù wọn ṣe. Kí ló ṣe àwa èèyàn dúdú? Kí ló ṣe àwa èèyàn dúdú lẹ́ẹ̀kan sí tí àròrí wa tó jẹ́ pé àwa náà lè ṣe nǹkan káwa gbé báwọn òyìnbó yìí? Ǹjẹ́ bọ́n ṣe gbé Jésù wá sọ́dọ̀ wa? Ṣé táwa náà bá tẹ̀ gbé Ọ̀rúnmìlà lọ sọ́dọ̀ wọn? Àbí tá a gbé Ṣàngó lọ sọ́dọ̀ wọn? Àbí tá a tẹ̀ gbé ẹ̀sìn míì lọ sọ́dọ̀ àwọn òyìnbó? Ṣé àwọn òyìnbó lè gbà lọ́wọ́ wa? Bá a ṣe gbà kan rí yìí. Kí lè pa á gba kíní sórí tán ní Áfíríkà? A gbà á sórí débi wípé ó tún wá affect the future wa. Kò jẹ́ kárọ̀nà lọ ní kankan tá a fẹ́ ṣe láyé. Bẹ́ẹ̀ kẹ̀, àwa lògo adúláwọ̀. Àgàgà àwọn ọmọ kóòtù òjíire tán pè wá ní Yorùbá lénìí. Ṣé báyé ṣe rí leléyìí ní ayé àtijọ́? Gbogbo nǹkan táwa ò mọ̀ ní wípé bí kan tí mo máa ń sọ lórí fídíò mi, kò sí ìlú kan tá a máa dé. Ìlú náà, ẹ wá sọ ìlú tẹ́ dé rí, gbogbo wọn ló ní nǹkan tó ti là kọjá nípa láti gbé ilé ayé. Àwa èèyàn dúdú yìí, àwa ọmọ kóòtù yìí nìkan la gbé ilé ayé wa tó jẹ́ pé ilé ayé wa gan ó straight ju àwọn tá à ń ṣẹ̀sìn wọn lọ. Torí ẹ máa gbọ́ àwọn èèyàn wa, wọ́n ti wá sọ wá di pé bóyá àwa èèyàn dúdú la burú jù lágbàáyé. Àwọn ní àwọn Yorùbá yẹn àwọn olóòótọ́, àwọn Yorùbá àwọn ẹni wọn ò lè kó síbi tí ẹnu wọn ti kò ní àgbáyé. Torí ilẹ̀ Ísírẹ́lì tí Jésù ti wá dé ní wọ́n ráwọn tí ò gba títí ẹ̀, ṣẹ́ni wọ́n kò ń bẹ̀ yẹn nìyẹn. Wọ́n dẹ̀ ráwọn tí ò ṣe títí ẹ̀ ń bẹ̀. Kò síbi ìlú tẹ́nu wọn ti kò. Ẹ má jẹ́ ká máa lò yín as a weapon fúnra wa. Ilẹ̀ Árábù lẹ́ni tí àmọ́ Muhammad ti wá, ṣẹ́ni wọ́n kò ń bẹ̀ ni. Ìdí tí ilẹ̀ Árábù fi ń lọ lẹ́ni tó fi rí nǹkan gbà lọ́wọ́ wa ni pé tipátipá tó fi ń mú àwọn èèyàn. Ìwọ tó bá ti ṣe Ìsìlámù pípa ni, tó bá dé lu wọn ò gbọ́dọ̀ máa dress bí tiwọn ni. Irú òfin yẹn tí ó jẹ́ pé àwa èèyàn dúdú ló gbé kalẹ̀ ni, a máa sọ pé àwa èèyàn dúdú, àwọn èèyàn dúdú ti burú jù, kí ló dé? Ṣé mi lè dress bó ṣe wù mí ni? Ní ẹ̀wà ń sìn tó bá lọ sílẹ̀ Haúsá ń sìn, nèmi tó bá lọ sí Arab country ń sìn. Òfin wọn ni pé obìnrin gbọ́dọ̀ dress bí tiwọn, ò gbọ́dọ̀ ṣorílẹ̀, ò gbọ́dọ̀ ṣe kíní kan lẹ̀. Tó dẹ̀ jẹ́ pé àwa tá a jẹ́ dúdú níbi tí ọ̀làjú dé, a rí wípé oníkálukú ló lè ṣe nǹkan tó bá ti wù ú. Torí ìwọ àti Elédùmarè lọ́jọ́ jẹ́ kí kòkun èmi. Ìwà àtọlọ́run ẹlẹ́lọ́jọ́ jẹ́ kòkan mi. Mi lè torí pé òun ṣe ẹ̀sìn kan sìn
kí n wá máa bínú sí ẹ, kí ni mò ń bínú fún ẹ, kí ni ti tèmi inú ẹ, bí kò ṣe àwọn ìwà burúkú tó ti wà nínú àwọn àràbù àtọmọ Ísírẹ́lì tó ń gbé wá sọ́dọ̀ wa. Àwa dẹ̀ wá gbà sórí, ó wá affect àwọn ọmọ wa. Ẹ rí ọmọ míì nígbà tó yẹ kó lọ kọ́ṣẹ́ àbí tó yẹ kó lọ ṣe nǹkan sìn, ọmọ ọgbà tẹ bá ń jí ọmọ ọdún 5 láàárọ̀ kùtùkùtù, àbọ̀mọ ọdún 6, àbọ̀mọ ọdún 3 kí kó máa lọ church. Ọmọ míì á délé kò ní sùn dáadáa, orí á máa fọ́. Kí là ń wá káàkiri? Kí ló sọnù lọ́wọ́ wa? Ṣé ẹ̀sìn túlé ayé wa ṣe ni? Torí mo rí fídíò obìnrin kan tó ní tí ó bá sí torí Christianity ni àbámọ̀ ọmọ bílẹ̀ ayé ṣe rí lẹ́ni, àwọn máa ṣe kìnnìkan irọ́ ni gbogbo ẹ̀. Torí bí Christianity ò bá wá, àwọn òyìnbó náà bá wá, àbá wá kọ ìwé lóòótọ́ náà gbé Christianity wá o, ṣùgbọ́n ká ní pé kò sí Christianity ni, ìwé kíkà ó yàtọ̀ sí Christianity, àbá ka ìwé. Ká ní pé kò sí Christianity ni, gbogbo bọ́kùnrin ṣe ń rèpù ara wọn, bóbìnrin ṣe ń rèpù ara wọn, àbá máa mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Bí òtítù Islam ni, bọ́ ṣe ń gé orí obìnrin, bọ́ ṣe ń gé orí ara wọn, àbá máa mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Lóòótọ́ àwa náà lọ́nà tiwa, gbogbo ẹ̀ bá ti máa change díẹ̀díẹ̀. Ẹ jẹ́ ká wá ronú, ṣé àwọn kìíní ìwà tiwa ṣe láfíríkà ni? Gbogbo wa ẹ jẹ́ ká wo bí ilé ayé wa ṣe rí ní Áfíríkà lénìí. Ẹ wo àwọn ìyá wa yẹn bọ́n ṣe rí. Ìyá mi ó ti lọ church, ó ti gbàwẹ̀ ọ̀sà ti mu. Eléyìí kẹ́lòmíì ọkùnrin géńdé míì tó yẹ kó fi jáde sọ̀rọ̀ ara ẹ̀ kó lọ wá nǹkan tó máa jẹ lọ kó máa ṣe kinní kan, ààwẹ̀ ló ń gbà tàdúrà. Dèní gbogbo nǹkan tó dọ́wọ́lé ò ní lọ síwájú. Ṣé lè la máa ṣe lọ ni? Nǹkan tí mo fi wá láàárọ̀ yìí ni pé mo wá pe ẹ̀yin bímọ ni tó fẹ́ kí ọjọ́ ọ̀la rẹ kó ní lọ síwájú. Ọmọ tó o bá bí, ìwọ ni foundation wọn. Tó o bá ti take care ọmọ yìí sìn dáadáa, ọ̀rẹ́ tó ń wò mí, tó o bá take care ọmọ yìí dáadáa ń sìn, tó o bá ṣọ́ra, ọjọ́ iwájú ẹ̀ máa mẹ́hẹ̀ o. Ẹ jẹ́ ká lọ wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí Facebook. Ẹ lọ sí wọ́n ń pe máa kan ní Rotimi Daniel. Ẹ lọ gbọ́ program ẹ̀ bó ṣe ń ṣe àwọn èèyàn wa. Pásítọ̀ àtọwọ́bọ̀ nídìí, ìmáàmù àtọwọ́bọ̀ nídìí. Ẹ wo fídíò kan tó jà rìnrìn ní ọ̀sẹ̀ tó kọjá tí kí ló ń korúkọ ẹ̀ bí ìmáàmù bá fà ní tó lu ìyàwó ẹ̀ lálùbami torí 800 naira. Ẹni tí ò gbẹ̀sìn gan rárá, tí ò gba ẹ̀sìn, kò lè ṣèyàwó ẹ̀ bẹ́yẹn. I respect obìnrin. Ǹjẹ́ nínú ẹ̀sìn méjèèjì èwo ló respect obìnrin? Kò sí. Torí obìnrin nínú ọ̀rọ̀ Yahweh, obìnrin ò gbúdọ̀ lead nǹkan kan. Ní ti Islam náà, obìnrin ò gbúdọ̀ lead nǹkan kan. But ní ti àwa Yorùbá, àwa kóòtù, obìnrin lè lead. Ẹ wo Mọ́remí, ẹ wo nǹkan tó ṣe ta fi rántí ẹ̀ lénìí. Àwọn obìnrin bẹ́ẹ̀ wà nílẹ̀ Yorùbá tán jẹ́ akíkanjú. Kò sí ìlú tí ò jagun láyé. Torí àwọn Islam kan máa jẹ́ àwọn bàbá yín wọ́n jagun. Mo béèrè lọ́wọ́ Islam scholar kan, mo ní ṣé Muhammad ṣé òjíṣẹ́ Ọlọ́run ni, ṣé aríran ni àbí jagunjagun? Ṣé ẹni tó wá jíṣẹ́ Allah ni àbí tó ní tó wá ríran àbẹ́ni tó wá jagun? Torí àmọ́ nǹkan tó ṣe, kò ríran, kò rí vision kankan tó ń bọ̀. Tó máa ní prophet ni, kò sí nǹkankan. Message tó wá give àwọn èèyàn, àwọn message tó ti bá lẹ̀ ni. Àwọn èèyàn ti ń kírun kó tó dé, àwọn èèyàn ti ń yí òkúta ká kó tó dé. So kí ló wá ṣe gangan bí kò ṣe kó ó kàn reform gbogbo nǹkan kókó gbá àtàwọn jọ lóríṣiríṣi, ó wá kó lé àwọn èèyàn lórí. Ó dẹ̀ affect àwọn èèyàn lénìí dè ní. Tán bá gba ìsìlámù láàyè ni, ẹ wo àwọn Afghanistan náà bó ṣe ń ṣe àwọn obìnrin wọn sá kúrò ńbẹ̀. Ṣé inú àwọn Afghanistan lè dùn kán máa kúrò nílùú wọn kán máa wá sí Amẹ́ríkà tí ò sẹ́sìn? Kò dẹ̀ sí nǹkan tó dùn mí ju àwọn mùsùlùmí ni pé tó bá tún wá dé ìlú bí tán ti gbà wọ́n ní refugee, wọ́n á tún fẹ́ dàbẹ̀rú, wọ́n á tún fẹ́ sọ̀rọ̀ àwọn di ṣẹ̀ríà lọ. Ìyẹn ò tẹ́ dùn mí. Ìwà Muhammad nìyẹn. Gbogbo ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ ẹ subscribe sórí YouTube channel mi,
Oma TV mo need this more subscription lórí YouTube channel. Oma TV ni ẹ jọ̀ọ́. Oma TV on TikTok, Oma TV on X, and Prince Owolabi Aladenika on Facebook. Please subscribe to my channel. Gbogbo àwa Yorùbá ilẹ̀ Yorùbá gbé wa o. Ẹ ṣé mo dúpẹ́.